tó o bá ń gba àwẹ̀ láìsí àwọn ìpìlẹ̀ mẹ́ta tí mo fẹ́ dárúkọ yìí o tí ì gba àwẹ̀ kó má dàbí pé èèyàn kàn ń gba àwẹ̀ lásán. bẹ́ẹ̀ ni kí n tó sọ nǹkan kan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò mi follow mi, gbogbo ẹni tó bá ṣíà fídíò yìí ẹ máa rí àánú gbà lórúkọ Jésù. nínú àwẹ̀ lẹ́ǹtì 40 days tó ń lọ yìí lórúkọ Jésù ẹ máa rí tiyín ṣe ń bẹ̀. now alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé o gbọ́dọ̀ mọ ìdí tó fi ń gba àwẹ̀ àti àdúrà náà. ẹlẹ́ẹ̀kínní nìyẹn o gbọ́dọ̀ ní reason tó fi ń gba àwẹ̀, o gbọ́dọ̀ pé torí nǹkan báyìí la ṣe ń gba àwẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ṣé kò sí ní ọkàn ẹ, àwọn nǹkan ẹ̀gbin ṣé kò sínú ọkàn ẹ, o gbọ́dọ̀ palẹ̀ ọkàn ẹ mọ́, ṣé kìí ṣe pé o dìyàn sínú bóyá ó ní àwọn ìjà kan tó o tí ì parí ẹ̀ lọ ṣiṣẹ́ lé lórí. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni àdúrà. bí èèyàn bá gbàdúrà láìsí àwẹ̀ ó dára, ṣùgbọ́n kí èèyàn gbà àwẹ̀ láìsí àdúrà ó dangerous, nítorí pé a kàn lè pe bí mọ́nú láìsí pé a bá gbàdúrà tàbí ká súnmọ́ Ọlọ́run nípa kí communicate pẹ̀lú Ọlọ́run. tètè darapọ̀ mọ́ WhatsApp channel àdúrà wa báyìí. WhatsApp number mi ó wà ní profile mi níbi báwo mi.